My dear brother, look into the future of Nigeria. Àfi ká máa bẹ Ọlọ́run ká máa rogun. Hausa ń pé àwọn làwọn ní Nàìjíríà. Ìgbò ń pé àwọn làwọn róye. Yorùbá ń pé àwọn làwọn gbọ́n jù. One nation wa ṣe kò ní dogun. Pínpín wa ṣe kò ní díyà. British tó so Nàìjíríà papọ̀ mọ́ra wọn ń pé ẹ̀bẹ̀ bá ti lé lọ́gbọ̀n ọdún ẹni problem ṣàwá ní báyìí. Protest wa ọmọ wo ló fẹ́ bí? Àwọn bíi state márùn àbí mẹ́fà, Kaduna ń bẹ nínú wọn, Kano ń bẹ nínú wọn, River ń bẹ nínú wọn, Niger ń bẹ nínú wọn. Àwọn wọ́n ti na àsíá orílẹ̀-èdè mi sókè. Wọ́n ń pé Tinubu must go. Sọ́jà máa bọ̀ wá. Àti sọ́jà àti alágbádá. Àdúrà tèmi ni pé Rabbi jehali hazali balada amina. Olúwa ayé ẹnìkọ̀ọ̀kan wá jẹ́ ó tòrò. Inú ilé ẹnìkọ̀ọ̀kan wá jẹ́ ó máa dùn. Ìlú ẹnìkọ̀ọ̀kan wá yá ní fọkànbalẹ̀ ń bẹ. Orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run fi wá láyà balẹ̀ níbẹ̀. Rabbi jehali hazali balada amina.